Ǹjẹ́ gbogbo ìgbà tá a bá ti ń dé, Ọlọ́run ọba mi náà la máa ṣèbà fún. Àkíìka tòní ni pé wọ́n sọ nípa orò ìdílé. Kí lọmọ tí ń jòrò ìdílé? Kí ló bí orò ìdílé? Ọ̀dà bí wọ́n bá ṣe orò ìdílé kí ló fẹ́ ṣẹlẹ̀? Gbọ́ bí wọn ò bá tún ṣe orò ìdílé ọ̀dà kí ni ó tún ṣẹlẹ̀? Àkíìka wọ́n gbẹ̀yìn tàbàyè. Ìjọ mọ̀ pé àwọn ìdílé kan wà tí wọ́n ń jẹ ọ̀pọ̀lọ́. Àwọn ìdílé kan ń bẹ bọ́ bá kùn díẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ kíyàwó wọn ó bímọ akọ aláǹgbá ni wọ́n ń sè fún wọn jẹ. Àwọn ìdílé kan wà ekòló ni a máa ń sè fún wọn jẹ láì ṣe indomie. Àkíìka àwọn ìdílé mi á jẹ eku. Ẹ gbọ́ bíyàwó ẹlòmíín bá fẹ́ rọbí wọn á pé ẹgbẹ́ ládàá fún kógùn lòkè kógùn wálẹ̀ káàsà. Yorùbá kan á pé ẹni tí ọ̀dàdó yọ̀ọ́ ìyá tán kówé yọ̀ọ́ máa jẹ́ tẹ̀yìn ọmọge ìsàn yìí. Ọ̀pọ̀ yín ẹ̀ bèrè lọ́wọ́ olólùfẹ́ yín àfẹ́sọ̀nà yín pé ọ̀ní díà èwo lóró ìdílé tiyín o. Ìṣàwámà ti bò wọ́n làákàyè láì mọ̀ pé tẹ́ǹtì tí wọ́n ta ń bi ìgbéyàwó náà ni wọ́n ta ń bi òkú ìjókòó ẹ̀ lọ́yà tọ̀ọ̀tọ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yà ṣìṣọ lórí ohun tí ń jẹ́ orò ìdílé tààrà. Ìtàn jẹ́ ó yé wa pé nígbà ìwáṣẹ̀ àwọn olówó àtijọ́ tí wọ́n ń kówó ra ẹrú tí wọ́n ń ṣòwò wọ̀fà tí bàbá olówó bá rí ẹrúbìnrin kan tó dúdú tí ń dàbí ìkóró ìsìn àbí àbẹ́rúbìnrin tọ́pọ̀ tọ̀tọ̀ bí ọ̀lẹ́rọ̀dò. Àkíìka bẹ̀rẹ̀ bàbá olówó àmú ẹrúbìnrin àgbọ̀n mèsì nímọ̀jọ̀ ẹ gbọ́ bàbá ọ̀dọ̀rà bá jílídù ẹrú ọgbọ̀n yẹ pìpì ara ó tù bàbá olówó. Káì ọmọ Nàìjíríà ṣe é gbàgbé orí orò ìdílé ńlá wà. Bàbá olówó ń tura bẹ́ẹ̀ lára ẹrúbìnrin ń gbọ̀ ẹ̀yà ẹrúbìnrin lóyún káàsà èèmọ̀ wọ̀lú. ń gbọ̀ ẹ̀yà àwọn ìyàwó bàbá olówó mọ̀ yà ń fapá jánu pé kò sí ohun tí wọ́n ṣe fẹ́rú à ń bèlè ń tàsé kò sí ohun tí wọ́n fọkọ̀ dá lára. Torí òkò tó bá wọn ní báyìí là jẹ́ lẹ́yìn odi ní màbíkẹ́ẹ́dẹ́ Kánò tán tí ìpè rẹ̀ lábòkí. Àkíìka ìtàn ń tẹ̀ wájú. Bàbá olówó ọba bí ó ti dá ọbọ̀rọ̀ ajé lọ lú òkèèrè ó fà àwọn ẹrú àtàwọn ìyàwó lẹ̀ lé. Ńgbọ̀ ya ọjọ́ àti bímọ ẹrú ó kò sí dẹ̀dẹ̀. Ẹrú ń kígbe ó ń kérora. Àwọn ìyàwó ń wò yà ń mọ̀jú tẹ́kí bíi Fúlàní oníwọ̀rọ̀. Nígbà àsìkò ìbímọ wá tó Miranda pẹ̀pẹ̀ tariwo ẹrú ọ̀jẹ́ káwọn ìyàwó gbádùn mọ́. Àwọn ìyàwó wá ń kọrin sọ́kàn pé ńgbà tó ń jẹ gbádùn ẹ̀ ta ló ké fún. Ẹ má gbàgbé ariwo ẹrú increase volume ń lọ sókè. Ẹ gbà mí mo fẹ́ bímọ ẹ gbà mí. Ńgbà tariwo yìí pọ̀ ìyáálé pátápátá ìyàwó bàbá olówó ènìyàn bá pàṣẹ fáwọn ẹrúkùnrin pé ẹgbẹ́ bọ́ síbì kan. Ibi tó rò ìdílé ti wọlé wá nù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun tó bá dé lọ́dọ̀ ìyàwó àwọn olówó ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn ìyàwó olówó mi à pé ẹgbẹ́ ẹrú ti ń pariwo sí mi létí ẹgbẹ́ bọ́ọ̀tà ẹ lọ́ọ́ pakọ̀ aláǹgbá fún bọ́bá jẹ́ ara ẹ̀ ó wálẹ̀ yóò bímọ ẹrú ọ̀jẹ́. Àwọn ẹlòmíà pé ẹgbẹ́ ládàá fún ẹjẹ́ ó gorí òkè kọ́dọ̀ bímọ síbẹ̀ ń pariwo sí mi létí ẹrú ògùn yóò lọ òkè. Àwọn ẹlòmíà pé ebi ń pa nífẹ̀ẹ́ ń pariwo ẹ lọ́ọ́ mú ekòló ẹ kó síwájú ẹ̀kọ́ máa mí wọ̀lọ̀wọ̀lọ̀ ni mo fi pé láì ṣe indomie. Ẹlòmíì bọ́ bá jẹ́ kùté ńlọ́ba lásìkò ìgbà náà torí ìkórìíra wàhálà pẹ̀pẹ̀ tó ti wà ńlẹ̀ pé ìwọ náà lóyún fún bàbá olówó ọ̀fẹ́ ìyàwó bàbá olówó ẹ pa eku asín ẹ pa eku ẹ̀dá eku tọwọ́ yín bá ti bà ẹ pa á fún kó yẹ pariwo. Nígbà àwọn ẹrú bá wá tẹ̀ láṣẹ táwọn ìyàwó bàbá olówó pa tí wọ́n bá bímọ àbí wọ́n ń rọbí lọ́wọ́
ẹ̀rù á máa wá gégùn, ẹ̀rù á máa ṣépè tọkàntọkàn taratara ló fi jẹ́ pé bí wọ́n bá ń ṣàdúrà pé ogun òdílé àbí ègún òdílé táwọn bàbá wa ti fà sẹ́yìn tá a mọwọ́ tá a mẹsẹ̀ kó má jà kó má ṣẹlẹ̀ wà lórí kàkà kẹlòmíràn sọ mí ẹnu ni ó máa jẹ rọ̀gìrọ̀gì bí akápò òkété. Àkíkà ṣe é gbàgbé mo ní tẹ̀tẹ̀rù bá ń rọ̀bí lọ́wọ́ nínú ìrora ẹ̀rù á máa ṣépè àpé ẹni kì í jà láǹgbà mọ̀ jẹ́ ẹ̀rù bòmí a máa pé ẹ̀kọ́ èkó ló sì mi níwájú mọ̀tẹ̀lá ṣẹ̀yìn mò ń jẹ́ wọ̀mùwọ̀mù ẹni kì í jẹku mo jẹku inú ìrora ẹni ń gun ládàá lọ sókè mo gun ládàá lọ sókè tó bá rí bẹ́ẹ̀ látòní lọ gbogbo àrọ́mọdọ́mọ yín bíyàwó wọn ọba bímọ bí ọba gun ládàá lọ sókè kò ní bí wẹ́rẹ́ àṣẹ́gun kódà bíyàwó ọmọ yín kankan ọba bímọ bí ọba jà láǹgbá bí ọba jẹ kòló ànínú ìrora bíyàwó ọmọ yín tí ọba fẹnu kẹkọ ẹ̀dá àbíkú asín kò ní bí wẹ́rẹ́ sẹ̀. ọjọ́ ń gorí ọjọ́ bàbá olówó ti dálẹ̀ dé ọmọ lòun bá kọ̀mọ̀ pé gùn wà ńlẹ̀ ṣùgbọ́n ọlọ́run àtijọ́ ní pẹ́ kó tó mú yàn nígbà ọmọ bàbá olówó ọmọ ẹ̀ náà bẹ̀rẹ̀ sí í bímọ ó di pé bí wọn ọ̀bá jà láǹgbá lóòótọ́ bí wọn ò gun àkàbà sókè bí wọn jẹ ekòló bíi spaghetti àní báwọn ìyàwó ọmọ wọn ọ̀bá tí ìfẹnu kíkú ẹ̀dá àbíkú asín wọn mà ní bímọ ọlọ́run ọba mi Àkíkà ìgbà ọlọ́run ọba ń sọnù bíbélì pé wọ́n bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ìran kẹrin ṣe you think say ọlọ́run dè wáìnì ni. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má gbàgbé pé ègún ẹrú ọjọ́ kìíní àná ńlọ́dọ̀rọ̀ òdílé lónìí Àkíkà èyí tó ń bọ̀ máa lágbára.